àṣírí ikú tó pa Toba ti ń tú o. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ó ti bẹ̀rẹ̀ sí ní tú lọ́kọ̀ọ̀kan. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA TV níbi tí a ti máa mú ìròyìn wá bá yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣíṣà. Ẹ wo lórí ọ̀rọ̀ ikú tó pa Toba Ijaya ni o. Àwọn àṣírí ti bẹ̀rẹ̀ sí ní tú o. Ẹ wo eléyìí gbẹnu tán. Eléyìí lágbára torí owó, torí 5 million naira. Ló ṣe wá múṣẹ́ ọmọlàkejì rẹ̀ sílẹ̀. Ẹni tó jẹ́ pé ó tún fún ẹ lówó. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àlàyé tí bó ṣe ń lọ sọ lórí ìkànnì rẹ̀, ó ṣàlàyé wípé arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀kẹ́, ó jẹ́ ẹni tó máa ń ṣe àwọn car wash yẹn ní iṣẹ́ tó máa ń ṣe. Ó ní bó ṣe rí wípé Toba Ijaya dé ọ̀dọ̀ rẹ̀, ó ní ó lọ bánú mọ́tò, ó kì í ó sà, ó káwọ́ sókè débi wípé Toba Ijaya gan fúnra rẹ̀ fún ní 4,000 naira. Ó ní nígbà tí ó kì í tán, ó wá kúrò lọ́dọ̀ Toba Ijaya, ó wá lọ síwájú, ó lọ ṣe voice note sáwọn ẹni ibi tí wọ́n fẹ́ pa Toba Ijaya yìí. Nígbà tó ṣe voice note yìí, ó sọ fún yín pé ẹ máa rẹ́dí o, Toba Ijaya ti ṣe kíni, ó ti wà lọ́nà ilé rẹ̀. Àmọ́ nígbà tí Ọlọ́run máa mú, torí pé Ọlọ́run sì nídìí àbòsí, ó mú voice note yẹn, ó send ẹ̀ sí wrong person. Ṣé wrong person tó máa send voice note yẹn sí, kò tún wá rántí delete ẹ̀, ó ṣàfilẹ̀ ńbẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe voice note yẹn padà sí ọ̀dọ̀ àwọn agbanipa tí wọ́n fẹ́ pa Toba Ijaya. Nígbà tó wá ṣe voice note yìí tán sí wọn, àwọn ẹni yìí wá, wọ́n yìnbọn, wọ́n pa Toba Ijaya. Àmọ́ nígbà tí ẹni tí ó kọ́kọ́ ṣe voice note yìí sí tó gbọ́ wípé Toba Ijaya kú, wọ́n yìnbọn pa, ikú wọ́n yìnbọn lu Toba Ijaya. Ó wá ní pé ẹdún náà èèyàn kan máa sẹ́ndì voice note sóhun pé òun ò tiẹ̀ ká kún pé kóhun gbọ́ voice note tó send. Ló bá rí wípé iṣẹ́ Toba Ijaya lẹ́ni yìí múlẹ̀ fáwọn àgbànípa wípé ẹ wò Toba Ijaya ti kúrò, ó ti ń lọ sí ilé rẹ̀. Ẹ wo èèyàn mi, ó gbẹnu tán. Àmọ́ ní báyìí wọ́n ti gbé arákùnrin yìí o, ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò. Ó ní pé kì í ṣẹjọ́ òun o, 5 million naira ní wọ́n fún àwọn kóun múṣẹ́ ẹ̀lẹ́ kó máa tọpinpin ìrìn Toba Ijaya. Ẹni tó tún jẹ́ wípé ó tún fún ẹ lówó. Ènìyàn nìka ènìyàn burú. Ẹ wo èèyàn mi, ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu àwọn ènìyàn níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀. Kó tó di pé màá gbé sí bó ṣe ń lọ, ẹ jẹ́ ká kọ́ gbọ́ láti ẹnu arákùnrin yìí níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ yìí. Wọ́n ní bí kú ilé ò pa ni, aṣétòde ò lè pa ni lóòótọ́. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ilé tí Toba ń lọ ní Kòròdú, ilé rẹ̀ ní òótọ́ fi yìnbọn pa. Kódà wọ́n ní ẹnu ọ̀nà géètì rẹ̀ náà ti yìnbọn pa. Ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní ìjọ́ tó yìnbọn pa Toba Ijaya, wọ́n ní ó lọ sọ́dọ̀ fọkanáísà, ó lọ fẹ́ táyà mọ́tò rẹ̀. Wọ́n ní gẹ́gẹ́ bí aláàánú tí Toba Ijaya jẹ́, ó fún fọkanáísà yìí, ó dá àṣẹ ní 4,000. Àṣẹ ni tí ó ṣèkà fún yàn, kódà béèyàn bù ní gbogbo ilé ayé yẹn yóò ṣèkà fún yàn. Wọ́n ní bó ṣe kúrò lọ́dọ̀ fọkanáísà yìí, wọ́n ní ṣe ni àṣírí tú nígbà tó kú tán. Wọ́n ní fọkanáísà yìí, wọ́n ní ṣe ló ṣe voice note sí ẹnìkan. Wọ́n ló ṣe voice note sẹ́ni yẹn, ó wá sọ ọ́nù voice note yẹn pé Toba ti kúrò lọ́dọ̀ òun sì ó ti ń lọ ilé rẹ̀ o, kàn get ready, kàn tètè lọ yìnbọn pa. Ẹ̀yin èèyàn wa, ìgbà tọ́lọ̀ wọn mú fọkanáísà yìí, wọ́n ní wrong number ló lọ ṣe voice note yìí sí. Kàkà tí ó wá fi delete ẹ̀, ìgbà tọ́lọ̀ wọn mú kò delete voice note yẹn. Wọ́n ní ló bá wá ṣẹ̀ṣẹ̀ ṣe voice note tuntun sí àwọn tó fẹ́ ṣe sí. Ìgbà tí kú Toba Ijaya wá ṣẹlẹ̀, ẹni tí fọkanáísà yìí tó ṣe mistake send the voice note sí, òun ló wá gba àgọ́ ọlọ́pàá lọ, tó wá ní ẹ̀yin ọlọ́pàá, ẹnìkan wà tó jẹ́ fọkanáísà tó ṣe mistake send the voice note sóhun. Àwọn ọlọ́pàá lọ gbé fọkanáísà yìí o, ló bá bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò pé kán ṣe òun jẹ́jẹ́. Ó ní 5 million làwọn tó pa Toba náà fóun o. Ó ní nínú 5 million ló fà á tóun náà fi kún wọn lọ́wọ́ láti ṣiṣẹ́ láabi yìí. Ṣé ẹ ti gbọ́ àlàyé láti ẹnu arákùnrin yìí? Bákan náà nínú ọ̀rọ̀ bó ṣe ń lọ, ó sọ pé Koko Zaria kí wá lójú ayé tó ń ṣe èwo lójú ayé. Ó ní nígbà tí Toba Ijaya tó wà láyé wípé ṣo máa ń post fídíò ẹ̀. Ó ní nígbà tí Toba Ijaya wà láyé, Koko Zaria ṣo máa ń post ẹ̀. Nígbà tó ṣe wedding, Koko Zaria ṣo post ẹ̀, ṣo tiẹ̀ kí. Ó wá kú tẹ̀ wá ń ṣojú ayé wọlẹ́kùn àbòsí. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí bó ṣe ń lọ sọ. Ẹ jẹ́ ń gbé fọ́nrán náà sókè kẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bó ṣe ń lọ. Koko Zaria, kí ni ìdùnnú ẹ lẹ́yìn ikú Toba Ijaya? Ẹni tó bá ṣe fídíò lọ́jọ́ ayé ẹ̀ tó fíjọ́ kan post ẹ̀ rí, kí ló wáyé tí wàhálà wá pọ̀ lẹ́yìn ikú ẹ̀ tínú ẹ̀ kàn dùn bí inú olóṣì? Toba ṣe wedding ní some months ago, ìjọ tẹ̀lé lọ,
ẹ̀ láti lè celebrate ẹ̀ nígbà tó wà láyé ó wá ń ṣòṣì bí ẹran léyà ọlọ́mọ àlákà gbogbo ẹ̀yin afojúfẹ́ni má fọkànfẹ́ni fún àwọn oníṣẹ́ ibi tọ́tẹ̀mí ẹ̀ légbodò bọ́ì kan ṣe car wash ládùúgbò ẹ̀ orúkọ ẹ̀ jẹ́ Ọ̀kẹ́ ó lọ bá Tọ́ba nínú mọ́tò ẹ̀ láti lè confam pé òun ló wà níbẹ̀ níjọ́ tí ìṣẹ̀lẹ̀ bí yẹn ṣẹlẹ̀ ó ṣe túwálè fún Tọ́ba fún ní 4,000 naira ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó wá rìn síwájú díẹ̀ ó wá ṣe voice note pé Tọ́ba tí ń bọ̀ ẹwà àtàlátò arákùnrin car wash tó jẹ́ Ọ̀kẹ́ yẹn wá ṣe mistake ṣe voice note yẹn sí wrong person bó ṣe wá dictate pé wrong person lòun ṣe voice sí kò rántí delete ẹ̀ ó ṣe wá ṣe another voice note fún àwọn oníṣẹ́ ibi tọ́ran oníṣẹ́ pé Tọ́ba ti ń jáde bọ̀ ẹwà àtàlát ìgbà táriwo wá sọ pé wọ́n mà ti shoot Tọ́ba the man tó ṣe mistake send voice ti wá wò pé Ọ̀kẹ́ car wash send voice kan sóhun nípa Tọ́ba ohun ọ̀ká kùn ẹ̀yin èèyàn wá gbọ́ bó ṣe mú bọ̀bọ̀ yẹn lẹ́nìyẹn o ló bá ń kà pé kó ṣòun jẹ́jẹ́ pé 5 million naira lọ fún òun láti bá wọn ṣọ́ movement Toba Ijaya Ọ̀kẹ́ car wash yẹn wá dárúkọ èèyàn kan but mo gbọ́ ni mi ò tí gbà ní yìí tí à ní lè dárúkọ àwọn tó dárúkọ Alhaji Mustapha Sego àti Alhaji Muslim sí Oluomo Toba Ijaya ò gbúdọ̀ kú just like that. ó lágbára o ènìyàn abìdí yànyàn torí owó torí owó èló ní 5 million naira ó ti wá pátọ́nsìn kí wá ní owó ìfẹ́ dà fún ṣé owó tó wá gbà gan ṣé ó máa lè rí ná torí ẹ̀mí èèyàn tí ẹ̀ wá jẹ́ lójú torí 5 million naira ó lágbára o ó ní agbára gidigidi ẹ wò àfi káwọn ìjọba wa kó bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o kó bá wa ṣe kíni kó bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹ wò ẹ̀yin èèyàn mi àwa nílùú jù báyìí lọ lórí ìkànnì DIGINAIJA TV bí ìròyìn ṣe ń lọ mo ṣe ní kí sáré mo á fún yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣẹṣà ẹ má gbàgbọ́ láti tẹ kíni láti tẹ follow button kẹ́ bá mi pín fọ́nrán kẹ́dẹ̀ bá mi like ẹ ṣé o ó dìgbà kan náà.